Alólóńgìní ti gàjà o, lẹ́kúnlé olóńgìní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú tẹ́lẹ̀ TV ṣò ní kẹ́ máa wò nílé, ojú tẹ́lẹ̀ TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú tẹ́lẹ̀ TV, má yìí kò tiẹ̀. Ọba lágbára gíga, àjíǹde agbẹ́yìnga yín lógo, arúgbó ọjọ́ ẹgbà ọpẹ́ wa, ẹ̀mí mímọ́ ẹgbà yín wa, arúgbó ọjọ́ àwa pàbírísẹ̀ lábẹ́ àpótí ti sẹ́yìn, ẹ̀mí mímọ́ ó yẹ dáríjì ní gbogbo ọ̀nà tá a ti gbà dẹ́ṣẹ̀, Olúwa dáríjì wa lọ́run tó pọ̀ nípa àti agbára, agbègbè àti àyíká yìí Ọlọ́run yà sí mímọ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti rí mi tẹ́ ẹ ti ń gbọ́ mi lónìí. Ẹ̀jẹ̀ Jésù kó sọ lẹ́yìn di mímọ́, agbára jíǹde kó sàmìyè síbẹ̀, Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Ìyá wa lára àwọn fún wọn tẹ ṣe lọ́ngbà kan ẹni pé orílẹ̀-èdè yìí ogun máa ṣẹlẹ̀, àmọ́ láìpẹ́ yìí kọ́kọ́ tí wàá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ pé ó ní ẹ̀kọ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn Ìgbò, so ó dẹ̀ ní ẹ̀kọ́ tó ń jà fún ẹ̀tọ́ Yorùbá náà, wọ́n jọ mú àwọn méjì ní kò ń ṣègbà kan náà àmọ́ jọ mú wọn. Àmọ́ láìpẹ́ ní bàbá wa ti ọba ìlú Ìbàdàn fẹ́ẹ̀ṣẹ̀ jẹ bàbá Lọ́dọ̀jà, wọ́n ti ja ìjà tí wọ́n fi bàbá wa Sunday Igboho sílẹ̀. Àmọ́ àwọn kan ti ń kùn pé ṣé òun ṣe pé kan tó máa fa ogun lélẹ̀ pé ṣó lẹ́tọ̀ọ́ kí wọ́n fi bàbá wa Sunday Igboho sílẹ̀ kọ́ dẹ̀ máa fi ẹni tó ń jà fún àwọn Ìgbò sílẹ̀, ṣé òun ṣe ohun tó máa fa ogun lélẹ̀ yìí. Àdúrà wa gbà, èrò ọ̀tá ò ní ṣe, ìmọ̀ ẹni bí máa dasán. Ṣe rí Áfíríkà already tẹ́lẹ̀, Áfíríkà lápapọ̀, Ọlọ́run á ní orí ọ̀fẹ́ tó pọ̀ gan, a dẹ̀ rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run dá wa, àwọn èèyàn dúdú, Ọlọ́run dá wa ti ká lára wa, ó dá wa fún ògo ẹ̀, ṣùgbọ́n ọ̀tẹ̀ ti pọ̀ jù, ọ̀tẹ̀ ti pọ̀ jù. Kò sí ní ìlú Áfíríkà yìí, ọ̀tẹ̀ wà lọ́wọ́ ọmọdé, ọ̀tẹ̀ wà lọ́wọ́ àgbàlagbà, bí ìlú yóò bá ṣe dáa tó ẹ̀sà kò sẹ́ni tó lè gbé síbẹ̀. Tá a bá ti jáwọ́ ọ̀tẹ̀, mo pèdè kọ́nà mùkún ẹ̀rọ ẹ̀wọ́ olókèlè ẹ̀wọ́ ẹ̀wọ́lẹ̀, ọ̀tẹ̀ ti pọ̀ jù, ọ̀tẹ̀ gangan ló ń da orílẹ̀-èdè irú, ọ̀tẹ̀ òun ló ń da orílẹ̀-èdè irú. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ládọ̀jà, Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ wọn, ẹni tó fún wọn ní ṣíṣe láti ṣe, àìmọye ẹlòmíràn tó mú ẹ̀tọ́ tí ò lè ṣe, bẹ́ẹ̀ni àìmọye ẹlòmíì tó mú ẹ̀tọ́ tí ò lè ṣe, wọn ní ta ni. Adé Yorùbá nature, Yorùbá a máa ń jowú ara wa, òjòwú ti pọ̀ jù. Kí ló bí òjòwú? Ọ̀tẹ̀ ni. Kí ló bí òjòwú? Ìlara gangan lọ́bẹ̀. Ṣé lágbájá ló ń ṣe báyìí? Ṣóhun nìkan láyé fẹ́ máa hẹ́? Èmi náà wà ń bẹ̀, mo fẹ́ kọ́ mọ̀ pé mi náà wà ń bẹ̀. Lórúkọ Jésù èrò ọ̀tá ò ní ṣẹlẹ̀ wa lórí. Ó dàbí wọ́n ṣe fún wọn lẹ̀, wọ́n máa fẹ́ nìkejì náà lẹ̀. Wọ́n máa filẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìyẹn Nnamdi Kanu. Ẹ jẹ́ ká jáwọ́ ọ̀tẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìjà máa ṣẹlẹ̀. Ìjà máa ṣẹlẹ̀ because mo gbàdúrà dáadáa, mo wádìí lórí ẹ̀ gan, mo wádìí gan lórí ẹ̀. Ṣé rí àwa Yorùbá Yíbò dájú wa lọ? Ṣé rí tí Yíbò bá gbà Yorùbá máa ké wọ́n ẹ̀? Tí Yíbò bá gba ipò ojú Yorùbá máa rí tó, ojú Yorùbá máa rí tó. Ṣé wọ́n ṣe ń ta òwòrò, wọ́n ń ta àwọn nǹkan, wọ́n máa ta Lagos State lódìdí. Ojú Yorùbá máa ṣe kí ni? Ojú Yorùbá máa rí tó. Ẹ lọ wo gbogbo àwọn Ìgbò, wọ́n ní corporation, wọ́n máa ń corporate ni. Yorùbá Ìgbò máa mú olórí kan jáde,
Yorùbá wa kàkà pọ́n mọ́ lórí jáde ọ̀tẹ̀ náà máa mú ẹni tó lọ́ bá tún fi ṣe olórí lórí wọn wọ́n rẹ́dí láti bì wọ́n wọ́n á fi ẹnu wọ́n á fi ta ẹni yẹn sínú ogun so that's Africa for general ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ tó pọ̀ gan ṣùgbọ́n àmọ́lù àmọ́lù. ẹ máa tún fẹ́ ká tún mẹ́nu bà kankan tí ó ti ṣẹlẹ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta tèmi ti experience èmi máa ń gbọ́ tó máa ń ní pé ọlọ́run ò ní kó ọ̀dọ́ àbí kan pé gbogbo ara kọ pé ká dàgbà láyé bẹ́ẹ̀ sì mo tún máa rí tó máa ń jíṣẹ́ fún yàn pé ayé tó wà yìí wàá rògo ẹ lò àmọ́ àwọn kan wà tó yẹ pé wọn ò tí ì bẹ̀rẹ̀ sí rí lò tí ikú fi mú wọn ṣé ká ní pé àkọsílẹ̀ tún nìyẹn náà ni àbí àfọwọ́fà ni àti pé àwọn kan wọ́n máa tún ní kọ́ lọ ṣèrà padà kọ́ lọ ṣe kinní kan kí kinní kan má bàa wọlé tó wọn ó dẹ̀ máa ṣe náà síbẹ̀síbẹ̀ náà ìkan ẹ máa tún padà ṣe wọn náà. àdúrà wa gbà ojú òní tì wá àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní a ti yàn pé látọ̀run adélé ayé là ń sá kiri gbogbo èèyàn kọ́ ló máa lẹ́mìí gígùn sá. gbogbo èèyàn kọ́ ló kọ́ mọ́. ẹlòmíì débòde ó ń bọ̀ wá sáyé n tó tọrọ lọ́wọ́ Olódùmarè ni pé ayé tó ń lọ yìí kó rọ̀ òun lọ́rùn òun lọ jayé ni òun ò nílò ẹ̀mí gígùn àkókò báyìí lòun padà bọ̀ ní ìletò òun ẹlòmíràn yan ẹ̀mí gígùn kò yọlà tó bá délé ayé a ní dandan òun fẹ́ là ó máa fi kàn dínkàn. ọ̀rọ̀ yìí wà láàrin àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ àwọn ikọ̀ àti ìríjú Olódùmarè àwọn tí wọ́n sin Ọlọ́run tí wọ́n ń pe baba lótìtọ́ àti lódodo àwọn tí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn tí wọ́n ò mì ẹsẹ̀ àwọn tí ọ̀run bá sọ̀rọ̀ wọ́n mòye tí mò ń sọ yìí àwọn àfá Ọlọ́run ní tòótọ́ àwọn tí wọ́n sìn tí wọ́n dẹ̀ dúró níwájú ẹ̀ tí wọ́n ò yẹsẹ̀ wọ́n ní òye ohun tí mò ń sọ yìí adélé ayé tó ní gbogbo wa sáré ń ta fẹ́ jẹ́ a ti gbàgbé ta kọ lọ́rùn ṣé kò sẹ́mèrè ni. nínú ayé tá a wà yìí. dáàdi èmèrè wà sà. don't exist nínú ayé yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmèrè wà àwọn ọkọ àbíkú àgbà ni wọ́n n tó yọ tiwọn nínú ìpè tó yàn nìyẹn àwọn kan kété tó ti délé ayé báyìí tó kàn rí pé àwọn gbafẹ́fẹ́ ayé wọn ń kú léde ṣé gbogbo wọn láyé ń ṣe ni ṣé gbogbo wọn láyé ń ṣe ni ẹlòmíì ìpín tó yàn lọ́rùn olórí ló yàn ṣùgbọ́n jẹ́ ká tú báyìí bẹ́ẹ̀ yàn bá yàn pé olórí lọ́rùn tó bá dáyé olórí ló máa yà ìdí la fi sọ fún gbogbo abiyamọ yìí pé òbí ló lọ́mọ obìnrin ló lọ́mọ sà ìwé òwe wa sọ ìwé òwe kẹta ó ní ẹ kọ́ ọmọ yín ní ọ̀nà òun Ọlọ́run tó bá dàgbà tó kò ní yẹ kúrò níbẹ̀ tó bá yan olórí láyé ń tà ń pè lólórí pọ̀ sà tá a bá dọ̀nà náà àdúrà sílẹ̀ a máa pín yẹ́lẹyẹ̀lẹ a máa fọ́ adẹ̀ máa tú olórí wà nínú dókítà olórí wà nínú lọ́ọ̀yà olórí wà nínú wòlíì olórí wà nínú ẹgbẹ́ òkùnkùn olórí wà nínú ẹgbẹ́ àwọn àgbà olórí wà nínú ẹgbẹ́ ayé olórí wà nínú ẹgbẹ́ ìjọ olórí wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n olórí lọ káàkiri. tí àwọn òbí ò bá múra sí àdúrà ó ṣeé ṣe kó má lò lórí ẹ níbi tó yẹ kó ti lò. a ti mọ àwọn kan gẹ́gẹ́ bí àyànmọ́ kádàrá ògo tó gbé wá sáyé ẹ wá wo kò sí bọ́lọ́gbọ́n ṣe lè rú kí tó lè rọpẹ̀ tó ó máa rúgọ yóò láyé ṣá ṣùgbọ́n àwọn kan wà máa tọ pínpín ìràwọ̀ ẹ̀dá ọmọ tó bí lágbólé wa yìí ọmọ tó bí ládùúgbò wa yìí àwọn olójú mẹ́rin tí wọ́n rí ojú ọmọ ológo tí ẹni tó bí ọmọ ológo bá múra dáadáa àwọn olójú mẹ́rin máa gba ojú ọmọ ológo dà. búburú ni gbogbo ọjọ́ bíbélì fìdí ẹ̀ múlẹ̀ ó ní àwẹ̀ àtàdúrà láwọn máa fi ra ìgbà wa padà
tí wọ́n wá sọ mẹ́sẹ̀jì fún yàn pé ṣèrà padà tó bá ṣèrà padà ẹ má bínú sà ó ṣe ṣe kó má ṣe lákòókò tó ní ó ṣe. ṣé nígbà tí ikú bá dé wọ́n ní kò sí ìlànà pé ọ̀rà kò sí kí kò orí ọ̀fẹ́ wà o orí ọ̀fẹ́ ló ra ìdá padà àánú ló ra ìdá padà aláṣẹ wà láyé sà ẹlẹ́rùkú tó rù lọ yẹn ọ̀run yí ìdànù ó yí ìdànù náà ni bíbélì wípé ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè tí ikú bá bọ̀ láàrin ìṣẹ́jú kan tó bá fẹnu ẹ̀ bèrè fún ìyè ó máa rí ìyè agbára wà nínú ayé sà agbára wà nínú ọ̀run ọlọ́run dá ayé pẹ̀lú agbára ni wọ́n sọ pé kò sí nǹkan kan láyé ṣé yẹn náà ni pé kí wọn náà wáyé òfò ni kí la mú wá sáyé kí la fẹ́ mú lọ ìyẹn ò ní kó gbé ayé òfò sà n tó bá gbélé ayé ṣe náà ló máa jẹ láyé ṣùgbọ́n ilé kan bẹ tó kún fún ìtẹ́ ìdájọ́ ní ọ̀run ìwé orin sí àná ti sọ pé gbogbo iṣẹ́ wa tí à ń ṣe gbogbo ìwà wa tí à ń hù gbogbo ọ̀rọ̀ wa tí à ń sọ ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí pé Olúwa yóò mú gbogbo wá sí ìdájọ́ ayé wa o àwọn èèyàn ń bẹ nínú ayé sà mi ò bá yín sọ̀rọ̀ ara èmi ò lò nípa ọgbọ́n orí gbogbo tó tẹnu mi jáde kì í ṣe nípa ti ara tí wòlíì bá jíṣẹ́ fọmọ sọ́nù afárá tó lọ tí wòlíì bá sọ pé ìkọ́kọ́ máa ṣẹlẹ̀ lákòókò báyìí àwọn èèyàn bọ́ sórí social media wọ́n ní wòlíì tán kọ́lá tí wòlíì bá tún wá rí ìran tó tún gbé mi tó bá sọ pé mo dẹ̀ rí ìran yìí o wọ́n ní kí ló dé tí ò sọ ó lè táyé lọ́rùn we cannot perfect a ò lè táyé lọ́rùn sà ìkìdá pé kí gbogbo ènìyàn ṣe wọ́n tó lè ṣe níwájú ẹlẹ́rìí ìpè tí máa jí ìfún lọ́jọ́ ìkẹyìn kí bàbá wa Sunday Igboho kọ́ lọ kíyèsí ara wágbà láfi tẹ̀dí yẹn pa ohun adẹ́dà ṣẹ̀dá ni kí wọ́n lọ wà nínú ìkíyèsí ara kọ́dẹ̀ má fi bí sóore kábíyèsí wọ́n tún sọ wọn níwájú ẹni tí máa jí fún lọ́jọ́ ìkẹyìn kígùn wọn kó ṣọ́ ìgígùn kó ṣọ́ rẹ̀ bá rìn àwọn kan tún súnmọ́ wọn kó má lajúlẹ̀ wọ́n tún ra wọn mú èrò ọ̀tá ò ní ṣe pàápàá jùlọ lórí aya wọn adékọ́lẹ́mí kéésà lọ́lọ́run àwọn ọmọ ogun wí lórí ìyàwó wọn bẹ́ẹ̀ ni níwájú ẹlẹ́dàá ọ̀run wọn ayé ṣùgbọ́n mo gbàdúrà mo lo ìpè má jẹ̀mú ọlọ́run alààyè àwọn ikọ̀ àti ìríjú ọlọ́run yálàfà wòlíì oníṣẹ̀ṣe àwọn tó sìn lótìtọ́ àti lódodo ní gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà tí wọ́n tún gbèrò yìí tí mò ń wò yìí láti mú ìránṣẹ́ yẹn ọlọ́run àwọlá májẹ̀mú kan ṣoṣo tó di ayé ró tó jẹ́ májẹ̀mú mẹ́ta mùsùlùmí àfà kìrìsìtẹ́nì àti ìbílẹ̀ májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n máa fi yẹ májẹ̀mú ibi dànù kúrò lórí wọn ṣùgbọ́n mo fẹ́ kọ́ di òpó kan mú olóòótọ́ kan kò ní jí sípò ìkà kí wọ́n ṣe wọ́n tí wọ́n lè ṣe pápá yóò ní mú wọn o wọ́n ń ṣọ́ wọn láti títí mú èrò ọ̀tá ò ní ṣe àlàáfíà. ìyá wa kí wàá gọlẹ ní fáwọn ará ilé ni. ohun tí mo ní fún àwọn èèyàn náà ni especially jẹ yìí kí náà kọ sí lára yìí. ìtúwọ́ ayé a máa di ọmọ ológo ayé a máa ṣe kí ni a máa di ọmọ ológo ẹ̀rí kéèyàn wà láàárín ibi tó yẹ kó ti jẹ́ èèyàn tí ò dẹ̀ jẹ́ èèyàn. ó dẹ̀ wà níbi tó yẹ kó ti jẹ́ èèyàn. bẹ́ẹ̀ ni mo sọ àwọn ẹlòmíì wọ́n ti gbé orí wọn kúrò wọ́n ti gbé orí ẹran lé lórí ẹlòmíràn wọ́n ti pààrọ̀ ẹ̀ wọ́n ti bọ́ṣọ ògo dànù wọ́n ti gbé aṣọ èrí lé lọ́rùn bí àánú bá lè bọ́ṣọ èrí kúrò lọ́rùn Joshua ọmọ Núnì mo gbàdúrà lórúkọ Jésù aṣọ ìkórìíra tó aṣọ èrí tí ayé gbé wọ̀nyí
tó gbé wọ àwọn ọmọ yín ní koríta àti làlùjọ lórúkọ Jésù ọ̀run máa bọ̀ dànù. Prophet Dr. Deborah, this is my product. Mo ti ṣe bọ̀ láti 2007. Bí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ti ń bẹ bí ẹ̀mí ẹ̀ sì ti wà. Mo gbàdúrà lórúkọ Jésù gbogbo aṣọ èrí tá a gbé wọ̀ òde embassy ó fẹ́ gbàwé ìgbélú à ń gbàdúrà fún yín lóòótọ́ ṣùgbọ́n o nílò láti wẹ̀ kọ́kọ́ kúrò lára kó o lè bá ríwé yẹn gbà. Ẹni tó dà kórìíra sí lára tó bá wẹ ìtúwọ́ kúrò lára tó bẹ lóhùn fún ẹ̀yọ́nú ó máa rà àánú gbà. Ẹ gbọ́ mo tún wá ṣe product fún àwọn tó ń bẹ lọ́hùn ọmọ yálà ó ti ronú pé wọ́n ti ní ò lè bímọ ó ti ṣáájò èmi ò sọ fún pé mi ni o ṣùgbọ́n mo gbàgbọ́ pé Ọlọ́run wà láàyè gbogbo tó o bá lò lórúkọ Jésù ó máa bá yín lára mu. Àwọn iṣẹ́ oríṣiríṣi mi ó wà àánú tipátipá báyé bá kọ̀tọ́ láwọn ò ní ṣe ẹ lórí ọ̀rọ̀ àánú tipátipá gbà wọ́n máa ń ṣèyàn lórí tipátipá o dádì sà bẹ́ẹ̀yàn bá wò yín sá ní ẹ̀ṣà tí ẹ̀jẹ̀ ṣe ọkàn mi ní kí n ṣe lóore Ọlọ́run á fi àánú yín sí àwọn olóore lójú má sùn o má tábà sọ fún ẹgbẹ́ tó sọ fún ẹgbẹ́ kò sí ogun wà ó já tiẹ̀ ó ṣẹ́gun ni ló fi pèrè lólógo ogun wà o ìwọ ológo ni kó o má sinmi ìwọ ológo ni kó o má ṣàrí ọkàn. Olúwa lárábìnrin kan rí mi ó lù mí lára ó ti sáré lórí ọmọ adẹ́dà aṣẹ̀dá sọ fún pé ó máa jẹun ọmọ èrò ọ̀tá òdẹ ní iṣẹ́ ìmọ̀ òkùnkùn dasán gbogbo eré ìje tẹ́ ń sá lórí ọmọ yìí ẹ jẹ́ ọmọ òní fàkàrà ṣoúnjẹ ọmọ fún yín ìmọ̀ òkùnkùn dẹ̀ ti dòfò orí bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa. Ìyá tá bá fẹ́ kọ̀ sí báwo la ṣe lè kọ̀ sí. Phone number mi ni 08026 040244 08026 040244 second line mi ni 09061346865. Olúwa ní kí gbogbo àwọn alábàdàn kọ́ lọ fógun abẹ́lé bú. Arábàdàn. Yes, gbogbo ìlú Ìbàdàn lápapọ̀. Ó lé aró lé ẹ̀mí ò ní jà yìí. Ìmọ̀ òkùnkùn oníṣẹ́ wọ́n fẹ́ dìde ọ̀tẹ̀ wọ́n fẹ́ gbógun wọn bẹ̀ bàbá mi máa pa wọ́n lẹ́nu ogun mọ́ ìmọ̀ òkùnkùn dòfo ọba tó ń jòrè bàjẹ́ ọ̀rọ̀ kábíyà ìbúrò lọ́fẹ̀rẹ́ là Jèhófà jà ẹni tó gbé ikú mi ní ìṣẹ́gun Jésù Kristi ọmọ Ọlọ́run ó máa pábìdà nínú ìlú yìí àsọ̀bìdìrì kọ́fọ̀gùn olè bú mẹ́ èrò ọ̀tá ò ní ṣe àlàáfíà.